Kayeefi, obìnrin yìí gbẹ̀mí ìyá rẹ̀ nítorí owó Ma-Da-Mi-Dofo tí wọ́n fẹ́ san fún un. Títí di àsìkò tẹ́ ń kó ìròyìn jọ lọ́rọ̀ ìyáálé ilé kan abilékọ Valencia Mutunwa, ẹni ọdún 23 kan tó pa ìyá rẹ̀, olóògbé Wanta Delami, ẹni ọdún 62, ṣì ń ya àwọn èèyàn lẹ́nu gidigidi. Àwọn agbófinró orílẹ̀-èdè South Africa níbi tí ìṣẹ̀lẹ̀ láabi ọ̀hún ti wáyé ni wọ́n fojú Valencia balẹ̀ ẹjọ́ gíga kan tó wà lágbègbè Mpumalanga lórílẹ̀-èdè náà lọ́jọ́ Ajé Monday ọjọ́ 29 oṣù kínní ọdún 2024 yìí. Ẹ̀sùn tí wọ́n fi kan Valencia ni pé lọ́dún 2020 lòun pẹ̀lú àwọn kan lẹ̀dí àpò pọ̀ láti gbẹ̀mí ìyá rẹ̀ nítorí owó tí iléeṣẹ́ Ma-Da-Mi-Dofo kan fẹ́ san fún un tó bá ti lè kú tán. Aláròyé gbọ́ pé lọ́dún 2020 Valencia pẹ̀lú àbúrò rẹ̀ kan abilékọ Batabile Mutunwa pẹ̀lú ìrànlọ́wọ́ àwọn 3 kan wọ́n gbẹ̀mí olóògbé náà tí wọ́n sì lọ ju òkú rẹ̀ sọnù lẹ́yìn tí wọ́n pa á tán. Níbi tí wọ́n ju òkú olóògbé náà sí làwọn ọlọ́pàá agbègbè náà ti rí tí wọ́n sì bẹ̀rẹ̀ ìwádìí nípa ìṣẹ̀lẹ̀ ọ̀hún. Àsẹ̀yìnwá àsẹ̀yìnbọ̀ wọ́n fọwọ́ òfin mú àwọn ọmọ olóògbé náà nítorí tí ẹ̀rí wà pé lóòótọ́ ni wọ́n pa ìyá wọn láti lè gba owó tó ní sílé iṣẹ́ Ma-Da-Mi-Dofo kan. Ọ̀dọ̀ àwọn ọlọ́pàá agbègbè ọ̀hún ni Valencia ti jẹ́wọ́ pé lóòótọ́ òun gan lòun ṣáájú ìgbésẹ̀ láabi ọ̀hún táwọn sì pa olóògbé náà sínú ilé ọ̀kan lára àwọn ọ̀rẹ́kùnrin àbúrò òun. Ó ní inú ọtí olóògbé náà làwọn fi májèlé sí tó sì mú májèlé ọ̀hún mọ́ ọtí náà. Lójú ẹsẹ̀ ló ti ń lọ inú mọ́lẹ̀ ṣùgbọ́n àwọn tún fún un lọ́rùn pa nígbà tí kò tètè fẹ́ kú. Agbèfọ́ba tó fojú Valencia balẹ̀ ẹjọ́ lọ́jọ́ náà, abilékọ Monica Nzuwa, sọ pé gbogbo ìwà láabi tí olùjẹ́jọ́ hù pátá ní òfin orílẹ̀-èdè ọ̀hún kò fààyè gbà, tí ìjìyà ńlá sì wà fẹ́ni tó bá ṣe bẹ́ẹ̀ láwùjọ wọn. Nínú ọ̀rọ̀ rẹ̀, Valencia lòun gbà pé lóòótọ́ lòun jẹ̀bi gbogbo ẹ̀sùn tí wọ́n fi kan òun yìí, ṣùgbọ́n kí adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ṣíjú àánú wo òun lórí ọ̀rọ̀ náà. Nínú ìdájọ́ rẹ̀, adájọ́ ilé ẹjọ́ ọ̀hún ní kí Valencia lọ sẹ́wọ̀n 20 ọdún pẹ̀lú iṣẹ́ àṣekára lọ́gbà ẹ̀wọ̀n níbẹ̀. Adéwálé Adéoyè ló ṣàkójọpọ̀ ìròyìn ọ̀hún fún Aláròyé online television.